nílé lóko lájò lẹ́yìn òdì gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Musilites mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Musilites àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ̀ fún wò àti títẹ̀ fún wò ọ̀rọ̀ kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Musilites TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Musilites TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ sí. Naam. Ẹ ń sọ ọ̀rọ̀ kan bọ̀ wá ẹ yanjú ọ̀rọ̀ kan ẹ wá bá ọ̀rọ̀ náà débi ẹ ń gbàdá ẹ ń sọ̀rọ̀ yẹn ẹ wá ní ìsìláàmù àwọn bìkan ẹ wá ní ọ̀rọ̀ ọ̀nà báyìí pé ìsìláàmù ti ń bẹ́ẹ̀ àmúlùmọ́là ni ìbéèrè méjì ló wà lábẹ́ torí à ń rí oríṣiríṣi àwọn èèyàn kódà àárí àwọn tí ń sọ̀rọ̀ pé bóyá àwọn ilẹ̀ ń bá wí àwọn ilẹ̀ ń bú aláfàkànjẹ ní inú ń bàjẹ́ wọ́n ṣe láfà Jaqmal sọrú nǹkan báyìí alákọ̀ọ́kọ́ ni pé wọ́n ní àwọn ilẹ̀ Yorùbá ń gbàtẹ́ ní àwọn ìsìláàmù àwọn ọ̀nà báyìí wọ́n ní ilẹ̀ Yorùbá lẹ mìíní pé ilẹ̀ Yorùbá lẹ̀ ń bá wí ẹlẹ́ẹ̀kejì mẹ́rin ni pé wọ́n ní ẹ̀ ń fọ Ìlọrin mọ́ torí ẹ sọ wípé lẹ́yìn láti Kánò nílẹ̀ Haúsá wọ Ìlọrin ní ìsìláàmù bẹ́ẹ̀ píọ̀ àwọn ọ̀nà báyìí ìsìláàmù tiwọn àmúlùmọ́là ni wọ́n lẹ̀ ń fọ Ìlọrin mọ́ wọ́n láwọn àfáà Ìlọrin ẹ̀ ń fọ wọ́n mọ́ bí àwọn àfáà Ìlọrin nìkan ni wọ́n mọ́ jù àwọn àfáà ilẹ̀ Yorùbá ẹ̀ ń downgrade wọn ẹ láwọn àfáà ilẹ̀ Yorùbá pé àwọn o alámúlùmọ́là ni wọ́n. Wí bẹ́ẹ̀. Wí bẹ́ẹ̀. Àwọn èèyàn máa sọ̀rọ̀ sí yàn lẹ́nu. Wọ́n máa ń sọ sí yín lẹ́nu. Ntí yàn bá sì wí tí wọ́n bá wí sí yàn lẹ́nu èèyàn gbọ́dọ̀ dá padà wípé yẹn wí bẹ́ẹ̀. Ntẹ́ wí kọ́hún ntẹ́ sì gbàlérò kọ́hún. Àmọ́ ntí ń bá wí bẹ́ẹ̀ bá sọ wípé ntó wíhun ntó wí rèé tó bá jẹ́ ntí mo wí ẹni mo wí bẹ́ẹ̀ tó bá yẹ pé kí n ṣe sọ́ọ̀rì wà ní fèrè jèmí. Ọ̀dà ibi tẹ́ wà ń lọ mẹ́ ẹ̀ sọ. Ṣé ẹ rí ntí ń ṣẹlẹ̀ ń bẹ̀ ni wípé ìgbà tí ń sọ̀rọ̀ náà ó rí pé ìdákọ̀ pé ibìkan bọ̀ kí àwọn gbogbo àwọn ọ̀nà báyìí. ẹ̀kan láwọn ọ̀nà báyìí. Ó ti bá nígbà mọ́ lọ́nà báyìí hùn kéèyàn wá nígbà náà onílẹ̀ Yorùbá ó ti wí ntí wí. Ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ ti yín pẹ́ dẹ́. Bóyá tí mo rò kọ́hún kò mọ̀ kò sì rínú mi ó lè jẹ́ kó ọ̀rọ̀ tí ń bá bọ̀ lòun fi ń wò pé ọ̀rọ̀ tí ń bá bọ̀ yìí gbọ́dọ̀ já sí pé àwọn tí ń mìrìn ní. àwọn tí ń mìrìn ní àmọ́ sẹ́mi ọ̀dà kọ wípé ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ó ti bá wọn bí ìbá ti wí bẹ́ẹ̀ má wí sí lẹ́nu. Ọ̀gbọ́ àgbọ́yé bàbá. Méjì ni ọ̀rọ̀ tó o béèrè yìí alákọ̀ọ́kọ́ ń bẹ ni wípé gbogbo ọ̀rọ̀ tí mo sọ ń bi ọ̀rọ̀ tó wí yìí Olúwa tó dá mi mà wípé àwọn àfáà ké ń bá wí. Àwọn àfáà abẹ̀kẹ́ ń bá wí. Kún sì má sì mí gbọ́ torí wípé bàbá Sheikh Adam wà ní ọlọ́mọdéǹsì wí ọlọ́mọdéǹsì wí bàbá wí bàbá ní ọlọ́mọdéǹsì mi gbọ́ ọlọ́mọdéǹsì wí ọlọ́mọdéǹsì mi gbọ́ bàbá Sheikh Adam ní máa ṣe àdúrà bẹ́ẹ̀ kí wọ́n tó ṣe wáàsí. Islam nílẹ̀ Yorùbá Islam ti gbalẹ̀ ọ̀gbọ́ Islam ti gbalẹ̀ nílẹ̀ Yorùbá dáadáa ó ti ráyè nàpá ọ̀rá yìí nàpá ó ti wà wọn a lè pé Islam kí wọ́n nígbà àwọn gbólẹ̀ Yorùbá ni àmúlùmálà ní Islam ní òjé ń dákọ̀ wípé ilẹ̀ Yorùbá ni mo fi ní gbogbo ọ̀nà báyìí ibi ọba ṣe déédéé kún ọmọ fún ẹ kún ọmọ bẹ́ẹ̀. Bí ó bá ṣe dé lọ́kàn tiẹ̀ náà. Kún ọmọ bẹ́ẹ̀. Gbé bẹ́ẹ̀. Ọlọ́run ní kùtìlà lè ẹ̀ǹsánù. Máa akífarahu. Máa akífarahu. Ọlọ́run ní kò ní dáa fọ́mọ èèyàn. Àlè ẹ̀ǹsánù ẹnìkan ṣoṣo lọ́lọ́run wí. Ẹnìkan lọ́lọ́run báyìí bá. Kùtìlà lè ẹ̀ǹsánù. Ọlọ́run kà á ti dáa fọ́mọ nìyàn. Ọmọ kà á ti dáa fẹ́yàn ọ̀hún. Máa akífarahu. Kí ni ń fi ń yà ìmúre tó ń tọ̀hún ẹnìkan ṣoṣo ní báwí ló ń kálukú máa ń tọ̀ ẹ̀yin náà kí wọ́n ṣe pé léhùn gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń sìn nínú àkóní kò tí là lè ń sánú ó ní kò ní dá fún gbogbo yín. Ìsánú sí pọ̀ ìsánú pọ̀ àmẹ́yàn kan ní gáràdì Ọlọ́run. Bẹ́ẹ̀ ni. Bó láti wá mọ̀ bí tọ́lọ́run lọ gan-an
ọlọ́run ní fawailun lil musallin ọlọ́run ní ègbé kó máa bá wọn tí ń kírun òun ni abúnú wa sì tí mo sọ lánàá òun wà lámú yakuli rabbuna ma wailun ma kala rabbuka wal zaribu lakinnahu qala wailun lil musallin ọgbàgbé alladhina hum an salatihim sahuna àwọn musallina àwọn tí ń bá wí ọlọ́run ti padà sọ àwọn tó ń wí òun wà náà gọ́ọ̀rọ̀ gbogbo ẹni tẹ́ ń kí ọlọ́run ní òní dá fún yín. ní kí wìlì khas bada láàmù. àsìgbọ́nù irú àsìgbọ́n ló ṣẹlẹ̀ ń bí ọ̀rọ̀ tí mo sọ yẹn. àwọn àfáà kí n bá wí ìsìláàmù ni mo wí èyí dákọ̀ àwọn àfáà. mo ní gbogbo ọ̀nà báyìí mo láwọn ìsìláàmù bẹ́ẹ̀ ni àmúlùmálà lọ́pọ̀ bẹ́ẹ̀ ni èsì wí. lóòótọ́ ni. bó ti rí náà nù. ìsìláàmù bẹ àmúlùmálà ni. àmúlùmálà ni. àmúlùmálà bíi bò. yọ̀dà fún ọ èyí tí wọ́n ń pè lámúlùmálà òun ni ká wọnú ìdílé kan kí ẹ̀gbọ́n ó jẹ́ ìmáàmù kábúrò ó jẹ́ eléré olóṣà. ok. káwọ inú ìdílé kan àbí inú àdúgbò kan ó ti yé báwọn ẹni wọ́n fi jẹ bàbá àdínì òun ní ó tún máa rajá tí wọ́n bọ́ sógun òun yìí náà ń bàbá àdínì òun yìí náà lọ́nà ẹ̀sìn sábọ̀ rẹ̀. Allah. eléyìí ni àáfà inú ilé eléyìí ni olúwo àbí kí náà wọ́n pè àsápìọ́là wọ́n nu fámìlì kan náà ni wọ́n jọ wà ẹni tí ń bọ òòṣà tí ń bọ nǹkan kan ẹ̀ tún bá a ní mọ́sálásí ìsìláàmù wọ́n mix nǹkan mi wọ́n ti mix mara wọn torí wípé wọn ò gbọ́dọ̀ jọ máa ṣe pọ̀ àwọn jama tí ń kírun mọ́sálásí tá a bá tú wẹ́bùn jama bíi 50 ní tó lẹ́yìn ìmáàmù 40 nù jama ní tún bá wọn lọ bí òòṣà. níta ń pè lámúlùmálà nù. àmúlùmálà nù. gbogbo òlú yìí tí àwọn àfa ń bẹ́ẹ̀ àwọn àfa tí ń bẹ́ẹ̀ ó níwọ̀n bá ń tí wọ́n gbọ́dọ̀ ṣe máa wọ́n gbọ́dọ̀ ṣe kọjá wọn tó wọ́n bá láwọn fẹ́ pa gbogbo ẹ̀ lẹ́lẹ́ẹ̀kan náà yóò sì da ogun lẹ̀ òun lẹ́ẹ̀tì rí wọn ń kírun mọ́sálásí lọ́wọ́ nísìn àwọn eléégún kan ó sì máa gbé eégún kọjá inú ẹni tán jọ ń kírun ń sálámà òun náà sì mọ́ ọ́rẹ́ tún lọ ètò tẹ̀légún ńlòdégún ẹ bá ní gbogbo ọ̀nà báwọn. gbogbo àwọn ọ̀nà bẹ́ẹ̀. ẹ̀rì kí wọ́n wá ní ọ̀nà bẹ̀ wọn ìyẹn wá dákọ́ lẹ̀ Yorùbá ẹni tí bá wà ń bẹ ní kí àti ẹ̀lò wọ́n wà wò pé bẹ́ẹ̀ ni kìnìyàn ń bẹ ní kí àwa lóòótọ́. ẹ worú ọ̀fà ń bẹ̀ wọn nísìn tó ń súnmọ́ wa ó ti yé báwọn ìsìláàmù ń bẹ ń bẹ tó pure dáadáa lọ́fà Masha Allah dáadáa àwọn àfáà sì pọ̀ ń bẹ ìlú tí ń sẹ́ òbílà láti jáde. ọdí Allah ta'ala. ṣé ìmọ̀lẹ̀ kan ìmọ̀lẹ̀ lálá ni. ká tó wá fa àwọn àfáà mi tí wọ́n tún ń bẹ bẹ́ẹ̀. nílùú náà. ìsìláàmù jọba bẹ̀ ìsìláàmù borí bẹ̀ ìsìláàmù napa bẹ̀ ìsìláàmù nasẹ̀ lọ́fà ọ̀fà ìsìláàmù ọ̀ráyé jòkó mbẹ̀ ọlọ́run bá wa sàlékún dáadáa tàlékún àlàáfíà ara tàlékún ẹ̀mí gígùn fún bàbá wa ìmáàmù ọ̀fà tí ń bẹ̀ mbẹ̀. Allahumma àmín Allahumma àmín wọ́n gbìyànjú. wọ́n gbìyànjú pọ̀. gbìyànjú. ìmáàmù ọ̀fà gbìyànjú pọ̀. gbìyànjú. ó tún jẹ́ kí ayé ó tún máa válù bí ọ̀fà ti tó yàtọ̀ síbi tí ń bọ̀ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni ìmáàmù gbìyànjú. ìwé lọ upgrade ìwé ẹnu ìwé ní talẹ́nu bẹ́ẹ̀. ní talẹ́nu ní tọrọ àtowó. ọláwo olówó ọmọlọ́màwé wọn ní gbogbo ẹ̀ àwọn àfáà sì ń lò lú ọ̀fà táwọn àfáà ń ṣiṣẹ́ òbílálà àtàwọn àfáà míì. Masha Allah. ó ti yé báwọn àmàǹgbà tí màá mú ọ̀fà dé ó ti yé ó tó wà ọgà yìyára àmọ́júra tààrí. new dimension. ọ̀fà tún ọwọ́ ajá sí bí ẹ bá ti ń ròyìn ọ̀fà pẹ̀lú owó tí wọ́n ròyìn ẹ̀ pẹ̀lú abiyì mímọ́ wa borí gbogbo ẹ̀ lónìí. Masha Allah ẹ̀sìn sì borí ẹ̀. ṣé ilẹ̀ Yorùbá kọ́. ilẹ̀ Yorùbá ni. ṣébẹ̀ láwọn nígbà náà wípé ní òjì àdàkọ ilẹ̀ Yorùbá. àwọn ilẹ̀ Yorùbá kan bẹ́ẹ̀ kọ́ra gbogbo Abẹ́òkúta yìí ìsìlámù ti ṣe kíni ó ti napa. Ìwó ń bẹ́ ń bẹ́ bàbá. Ìwó ìsìlámù ti napa. àwọn afá ńlá ń bẹ́ wo. Ẹdẹ ìsìlámù ti napa. èyí tí òjì ń dákọ ilẹ̀ Yorùbá nù. ní òjì ń dákọ ilẹ̀ Yorùbá nù. Ìsìlámù ṣe kíni ó ti napa. Ṣakí ń bẹ ni. bẹ́ẹ̀ni àwọn àfá buhaya ń bẹ Ṣakí tí wọ́n mọ kí ó tààrà. bàbá tó kọ́ àbá àgbàdùnmá àfá àwẹ́lẹ́ jẹ́ Ṣakí ni. ẹ wá wo iye àfá kí ṣe Ádámù tó wá lọ bẹ̀ kí bàbá Ṣéhù Yakubu tó tún gbé mímọ̀ ṣe ká Ádámù débẹ̀ tó wá fẹ́ àlùfáà gbọ́ ọlọ́kọ́ ń bẹ́ẹ̀. àwọn àfá ń bẹ ń bàdàn àfá àwẹ̀ ẹ̀sìn ń bẹ ń bẹ. àwọn àfá àwẹ̀ ẹ̀sìn ń bẹ ń bẹ. èyí tí ò jẹ́ àdàkọlẹ̀ Yorùbá nù ni mo sọ pé ní gbogbo ọ̀nà báyìí. ọ̀nà báyìí.
ẹ má wá wí sí lẹ́nu pé ó ní gbogbo ilẹ̀ Yorùbá àwọn ẹbẹ̀rù Ọlọ́run wí bẹ́ẹ̀ dédé tí ń bá wí ni ẹ bá ń gbé yín tí ń bá ti wí ẹ má fà jásà sí. àwọn àlù kan bẹ tọ́já sí wípé mọ́sálásí rèé ojúbọ ìṣúre wọ́n fi hàn wá tá a rí báyìí ní méjì àná. lẹ́gbẹ̀ẹ́ ara wọn bẹ́ẹ̀ ni bàbá. wọ́n tó bá yẹ pé mọ́sálásí lọ fẹ́ kírun lọ́wọ́ dé àyè mọ́sálásí rẹ̀ ni wọ́n tó bá yẹ pé èṣù lọ bá wá ojúbọ ìṣúre èṣù ńlá kankan yìí mọ́sálásí ni ṣé kò mixi. mọ́sálásí láyé ńlá èṣù tó wà lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí náà ṣe ráyè jòkó. ṣé kò mixi báwọn. èṣù tó sọ́lìdì. ẹlòmíì sì ní tírì ń wá ni láwọn abáyé ọ̀hún ṣọ́ọ̀ṣì ni mọ́sálásí ni ojúbọ ni. sáà ti mú kan. gbogbo ntọ́ bá bá dé lọ́ba yá yìí. ọ̀sìn lè kó mẹ́ẹ̀ta. níta ń pè ní mixonu. o ti yé báwọn láti sọ wípé àwọn ọ̀nà báyìí àmúlùmálà nígbà máa dákọ̀ ọ̀nà báyìí ìwọ ṣe wá pé ìlú kan rẹ̀ ń bá wí ìlú tí ó bá rí bẹ́ẹ̀ tó bá já sí pé ìsìláàmù ó ráyè nàpá mbẹ dáadáa ìsìláàmù jòkó lẹ̀ ìsìláàmù borí ẹ̀. àmì èyí tó já sí wípé ìsìláàmù ń pọ́ gúlọ́wọ́ báyìí ni kò rí bí bọ́bá lóun wọn nara wọ́n fa ìsìláàmù yá mẹ́. wọ́n lè pa àwọn ọmọ wọn náà ń pàwọ́ lérí wọn. ọmọ náà ń pàrọ̀ lérí wọn ni ṣé o ti gẹ́ẹ̀tì báwọn. àgbọ́yé bàbá. la fi ń sọ wípé bá a bá wá rí àwọn tí ń bá ń ṣe Islam tí wọ́n tún ń ṣerú eléyìí o ti gẹ́ẹ̀tì báwọn àmúlùmálà ọ̀hún náà nù. òun ni wọ́n á ní Ìlọrin lẹ́yìn. ṣẹ́wárí Ìlọrin ṣọwárí Ìlọrin. torí wọ́n lẹ̀ ń purify Ìlọrin pé àfa yìí ṣe Ádámù táwọn mọ̀ yìí tẹ gbèrú ṣé Ádámù ń jà fún gbogbo ilẹ̀ Yorùbá ni bàbá ò jà fún Ìlọrin nìkan. àwa náà ń jà fún ilẹ̀ Yorùbá. à ń ṣiṣẹ́ fún yín o. à ń ṣiṣẹ́ fún ilẹ̀ Yorùbá mọ̀ wà nínú àwọn tí ń ṣiṣẹ́ fún ilẹ̀ Yorùbá. tààrà. àmọ́ ń tọ́ba kan wípé ẹnìkan ó gbé kinní kan wá lọ ni làáfin tábà tí mú yín òkú mbẹ́ à ń ṣiṣẹ́ ìsìláàmù fún ilẹ̀ Yorùbá. àmọ́ ànífojúlẹ̀ kí rawasibul kufur àwọn ẹbọ àwọn nǹkan kan kọ́ wá gbàbì kan wọlé sí Ìlọrin la torí tọ́ba yìí wọlé bẹ́ẹ̀ òun náà ti dààmú lùmọ́lá nù. ṣé wàá rí àfa Kọ́sìm Ìlọrin tá à ń wí yìí kì í jẹ́ páàrẹ́ ni tí ń ṣe ẹbọ kọ̀ọ̀kan lábẹ́. alágídí kọ̀ọ̀kan náà ń bẹ lábẹ́lẹ̀. ló ti ń sọ pé Ìlọrin òun kò ṣe eégún lọrin kò ṣe bọ́ lọrin alágídí ló wà. alágídí ló wà. àwọn alágídí làwọn tó yẹ kí wọ́n ń jí ṣe ń kọ̀rọ̀ yàrá ẹni kò ní mà. àwọn lọ́nà òkè oko lọ́hùn wọ́n jáde kó lẹ́mìíràn. wọ́n lẹ́yìn ìlú. wọ́n sì nújú. gọ́lọ́ wọlé a sì tún jọ kírun. àmọ́ ńgbà tá a ti rí wọn tí wọn ò ti lè ṣe é hàn ní ìsìlámù napa ìsìlámù ọ̀dà yẹ ìsìlámù nà yẹ. bẹ́ẹ̀ni. ó kó wọn sábẹ́ yẹ báyìí. ìsìlámù sì fi àṣẹ tàjá súsù ká máa lè wá wọn kí pé wọn lálẹ́ sí yàrá yín pé kò sí ń àgbọ̀dọ̀ síbẹ̀. kò sí ní táǹsì ń lọrin tó jẹ́ nǹkan ẹ̀sìn wọn ò di wa lọ́wọ́. gbogbo nǹkan wa ẹ̀sìn la fi ń ṣe. o ti yẹ àgbọ́yé bàbá ó ti kí ẹ̀ òun la sọ pé ìsìlámù pure ẹni kò sẹ́ni tí ó wà lọrin tí ò ní gbádùn islam. bẹ́ẹ̀ni. àfi tá a bá tán lálókù. yọ gbádùn islam. àmọ́ níbo mi bí ìgbà tí yàn ẹ pé àwọn àfáà ti ń bẹ ń bẹ láwọn ìlú ọ̀hún àwọn àfáà ti ń bẹ ń bẹ sírísímà ni wọ́n gbìyànjú àti pé kí wọ́n rọ̀ fà àṣàánú islam àti ráyà rẹ̀ kí wọ́n na àṣìá islam òkè àmọ́ àṣìá islam nínà òkè ni ìdá ń bẹ lọ́wọ́ àwọn nǹkan tí wọ́n gé. bábẹ́ iná wọ́n gé wọn lọ́wọ́ pẹ́ẹ́wù. torí ọmọ adogun kí n fún ọ lápèjúwe irú ẹ̀. wọ́n ṣe sàádà níbì kan àfa kan ibà wà ń bẹ̀ tá àfa ń sọ. bẹ́ẹ̀ ni àfa àtọ̀hún tó wí. ibà jọ wà ń bẹ̀ ńlọrin. bẹ́ẹ̀ ni bàbá bẹ́ẹ̀ ni. àfa náà rí kóyà yìí ni. bẹ́ẹ̀ ni. nú àwọn olólùfẹ́ wa ni. ọ̀rọ̀ bàbá táyé ṣe olóhùn rẹ̀ mà olóhùn lọ bí sàádà ọ̀dàkọ̀lù ọ̀hún. bẹ́ẹ̀ ni. ó ti yé báwọn ó ní gbọ́ òun débi sàádà wọ́n pè òun ní wáàsí ń bẹ̀ òun bá jòkó lẹ̀ àwọn àfa ń ṣe wáàsí lọ ńgbà tó yá léegun méjì dé. lójú agbo. ojú agbo eégún wọlé mọ̀ wọ́n yìí sẹ̀ léegun wa pẹ̀lú kínní ẹ̀kún eégún yìí àbí wọn lọ tí wọn ní wọn bá wọ bí sàádà wa. àwọn náà bá jòkó lérí àga. wọn bá jòkó lérí àga ewu làwọn eégún wa wọn ni ọmọ sàádà tí wọn wá wà nù. ọmọ wòlímọ̀. ọmọ wòlímọ̀. àwọn eégún wa bá gba sàádà. eégún wa tẹ̀lé wa bí sàádà. fámìlì wọn ìdílé ọmọ wòlímọ̀ eégún ni wọ́n ń gbé. ọmọ wòlímọ̀ sì ké alukurani bóyá bọ̀dá rẹ̀ ní gbégún. bẹ́ẹ̀ni. yóò sì lọ bí nǹkan àbúrò ẹ̀. ó dò lè jọmọ yẹ. ó lè jọmọ ọkọ ẹ̀kú wọn tẹ̀lé lọ ńgbà wọn débi sàádà ó jòkó. ó ti bá wọn làfà yìí bá ń sọ fáwọn kan pé ẹ lè lé wọn ní àwọ̀rọ̀ lé bá a báyìí ní a lè lé wọn á da ìjà ẹ̀sìn lẹ̀ ńgbà wọn bá yarí torí pé wọn yọ pàrọ̀ tán yọ gbogbo ẹ̀ wàhálà dé wọn láwọn àfà tún bẹ̀rẹ̀ wàhálà àwọn àfà ń sí aṣọ lé kíní kan ẹ sàjẹ́ ara filẹ̀ báwọn náà bàbá sì ń gbowó eégún náà ń dìde òun náà fowó lẹ́sìn lẹ́jọ́ kọ̀ bá wọn já òun náà fa wàhálà ṣé o ti gẹ́ẹ̀tì àgbọ́yé bàbá sọ ma pé nǹkan báwọn ò lè ṣẹlẹ̀ ńlọrin nígbà tí ní ìsìlámù pure ní lọrin
tá fi pé àwọn ọ̀nà báyìí pé àmúlùmálà ìtumọ̀ àmúlùmálà nù kìí ṣe àwọn àfáà bẹ̀ là ń pè lámúlùmálà kìí ṣe àwọn àfáà ọ̀nà ìsìláàmù yẹn ni wọ́n ń rú pọ̀. ìsìláàmù yẹn ti wo ó mixi. ó wọra wọn pẹ̀lú àwọn ẹbọ. yíyan rẹ̀ wàhálà táwọn àfáà ń ṣe ń bẹ̀ lórí kó lè yàn ọ̀pọ̀. wọ́n ti yíyan bọ̀ ti pẹ́. wọ́n ṣe yíyan bọ̀ ti pẹ́. àwọn àfáà ẹ̀bẹ̀ náà tó sìn àwọn náà tó ń yàn. àmọ́kẹ́gbà tán. kẹgbà tán. àgbọ́yé bàbá ó ti yá wọn ẹlẹ́kọ̀ọ́. ìtumọ̀ tí ń sọnù kì í jẹ́ kí bóyá àbípa ní àwọn àfáà bẹ̀ ń rárá kọ́dà mo sọ nù ọ̀rọ̀ mi wípé bí ẹnìkan bá kú mbẹ̀ tó bá jẹ́ oní mixi báyìí náà tó bá kú mbẹ̀ tí wọ́n bá pe àwọn àfáà pé ẹ bá wa kí wọn sí wọn la ó ti yé àwọn àfáà ó kí àmọ́kọ̀ọ́lá ó ń tọ̀ wọn lọ́dọ̀ Ọlọ́run. Masha Allah. Wọ́n kí. Àmọ́ kò láwọn tọ̀ ń. Kí ni ó jẹ́ wọ́n kí ni pé torí pé wọ́n ń pa ní wá mọ́sálásí torí pé wọ́n mọ́sálásí ni wọ́n yọwọ́ tí wọ́n kó ń bẹ̀ àbí tán bá sọ pé àwọn ò fẹ́ kí àwọn àfáà ò dá sí wọ́n yọ̀ǹda rẹ̀ fún wa. So ntí àfi ní àwọn àfáà tí ń bẹ láwọn ìlú yìí náà wọ́n ń gbìyànjú àmọ́ wọn kéré ló ń kà sí àwọn tí wọ́n ń jẹ́ kèfèrí tí wọ́n ń ṣe àmúlùmálà tí à ń wí so àlàyé mi nu kì í jẹ́ pé abú ìlú kan àsìgbéyàn àfáà ìlú kan ẹ̀yin náà ń ṣiṣẹ́ a tún fi yin àwọn àfáà tí ń bẹ lu ọ̀hún Ànábì ní ẹ ṣàánú àwọn mẹ́ta kílógún azizu qawmin dhalla wa ganiyyu qawmin futakara wa aliman bayna al-juhala so bí ó ti rí nu fún ẹ̀kúnrẹ́rẹ́ nǹkan mi máa ní di tẹ̀fsírì lóòótọ́ torí tá a bá tẹ̀fsírì ẹ̀ kì í yé ibi tá à ń ta fà á lọ́nu a tún fi ń kí àwọn àáfàá tí ń bẹ láwọn ìlú ọ̀hún wípé ẹ̀kúṣẹ́ bẹ́ẹ̀ ńgbà tí ìwà sọ pé àwọn àáfàá ìlú ọ̀hún kúṣẹ́ bẹ́ẹ̀ ńgbà tí ìwí bẹ́ẹ̀ òun ni òjò yé wọn iná ni òjò yé wọn àwọn àáfàá yẹn ń bẹ nínú ìlú tọ́já sí wípé ìsìlámù ò rí bi náà apá irú àwọn àfọ ọ̀hún tó bá yẹ múrú àwọn àfọ ọ̀hún qualify wájú Ọlọ́run wàhálà táwọn yìí ń ṣe ju èyí táwọn ṣe ń lọrin lọ. bàbá yẹn tiẹ̀ sọ wọ́n ti bá wa parí lọrin. ẹ ládùnábì sọ ọ́lẹ̀ owó tó lọ pé àwọn àfáà tó máa ń bẹ ń lu kèfèrí bí wọ́n ti rí rì. wọ́n dà gẹ́gẹ́ bí àgùntàn tí ń bẹ láàrin kìnìún erin ejò ẹkùn ìkòkò gbogbo àwọn nǹkan ni àgùntàn ẹyọ kan wà ń bẹ láàrin wọn báwọn àfáà ti rí láwọn àlú ọ̀hún nù. òun là ń pè é pé wọ́n wà ń lu ọmọ òrukàn ìsìlámù ń bẹ nílùú ọmọ òrukàn ó ti yé ẹ máa bá a tó pọ̀ bẹ́ẹ̀ ó mixi lóòótọ́ ó àmúlùmálà ìtumọ̀ àmúlùmálà yẹn ni òye àwọn èèyàn nítorí pé lámúlùmálà ni wípé ká mú èlùbọ́ ká sì mú gàrí ká wá dà pọ̀ òun lọ́pọ̀ mbẹ́ hùn ẹni tí ń tẹ òun náà ni eléyìí òun lọ́gbọ́dọ̀ máa ṣe ètò bí wọ́n ṣe òòṣà lọ́dọọdún ó ti yóò tún wá sàlátù yóò wá mọ́sálásí àwọn àfọ́òsì gbọ́dọ̀ lé lásàlátù àti mọ́sálásí wọn fẹ́ kó kú òǹbí kìíní ọ̀hún kò sì tí ì kú òǹbẹ́ àmúlùmálà ní í ṣe òun lọ́wọ́ pọ̀ bẹ́ẹ̀ láwọn náà bẹ̀ wọn. kì í jẹ́ pé a nílọrin dáa jù lọ. a sì fọ̀rọ̀rin mọ́ látúntà fún àfọ̀rọ̀rin mọ́. a sì tẹ́síkìyà fúnra wa. so gbogbo ọlọ́run ó jẹ́ agbọ́ yé. àwọn ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n wọ̀